dúpẹ́ lọ́wọ́ lórí gbọ́ ní bínú ọjọ́ kan lẹ́yìn àṣàmọ́dún ànífọdún èyí ìdásímọ́ ọdún owó ọdún ọmọ ọgbà ìtúbálẹ̀ pété pépéré bí owó dúlé mọ́tà kọ̀tùkù bí owó èyí ikú òní rẹwà lọ́kàn lẹ́wà. lọ́nà tẹ̀sí ẹ̀sọ̀ fún ọ̀tágọ̀ ọ̀tà kékeré ọ̀sọ̀ ọ̀bẹ̀rẹ̀ abẹ́ abala ọmọ ìpèkúpè ní ọ̀yà àmà ọmọ ìpèkúpè ní àgbà ìdí ẹ̀yìn ọ̀dọ̀dọ̀ ya má ti gbé nǹkan ẹ̀ ẹkú náwó àdùnmọ́ lọ́jọ́ pé. èèyàn tó sọ pé sí iye ò dá ayé wọ́n fẹ́ yìn jẹ. wọ́n fẹ́ yìn jẹ ayé wọ́n fẹ́ yìn jẹ ayé wọ́n fẹ́ làbàlàbàlàbà. èèyàn tó sọ pé sí iye ò dá ayé wọ́n fẹ́ yìn jẹ. orúkọ mi ni Ọdẹ́ṣọlá Àlàdé ọmọ lọ́wọ́ tó jẹ́ family name wa àwọn sì máa ń pè mí ní Tipalaye Tipasha. Adúpẹ́ ní ọwọ́ Olódùmarè ní tá à ń ṣe lónìí ọdún Ògún là wá ṣe ọdún Ògún tá wá ṣe ibi báyìí ni Ògún wa ti wà ní àtìpilẹ̀ bá a ṣe gbọ́njú bá ń bẹ̀ òun nìyẹn. Ọláyíoyè Ògúnmọ́lá Olúfadé ọmọ Ọlákànmí Ògúnlọ́wọ̀. Ìgbà tí nǹkan tá ń ṣe ní òní náà ni à ń ṣe ìgbàjọ ọdún fún Ògún gẹ́gẹ́ bí ìrántí iṣẹ́ tó ṣe nígbà tó wà láyé. Babaláwo lèmi ṣe bẹ́ẹ̀ ni mi yìí sọ dẹ́ ṣùgbọ́n ẹ̀dẹ́kọ̀ gbogbo ẹ̀ ìgbòho wá ṣe mo ní nílé Ògún mo ní torí Òṣùpá Àṣà mo ní ikú òní pa ní rèwerèwe àrùn òní ṣe ní rèwerèwe òkú ní ṣe ní rèwerèwe bẹ́ẹ̀ ni yóò kó rẹ̀ nílé ayé bẹ́ẹ̀ babaláwo yóò rí dínà òkú rẹ̀ sí òbí lágbára lọ́wọ́ lọ́kùnrin. Lẹ́yìn tá a bá bọ́ tán báyìí bóyá ajá la fi bọ́ ní orúkọ ní kankan ní orúkọ bá di ọ̀sán a wá ṣe ìyànlẹ̀ tá a bá ṣe ìyànlẹ̀ tán a bẹ̀rẹ̀ ìjẹmu tí àwọn olóyìnbó ń pè ní patí ló bẹ̀rẹ̀ so bí a ṣe máa ń ṣe ní eléyìí. ọdún kẹtakẹta
yìí ni eégún tá à ń pè ní Ọláyẹ̀wú eégún ọdẹ. Eégún yìí eégún ọdẹ ni a máa ń pè, Ọláyẹ̀wú ni orúkọ rẹ̀. Tí ó bá ti di ọdún yìí báyìí tó bá ti jáde lọ́bẹ̀ ó máa jáde láìpẹ́ sí eégún yẹn táwọn yẹn bá ti jẹ tán ti mú tán jẹ tán mu tán wọ́n wá àwọn eégún yẹn máa jáde. Eégún yìí wọ́n máa káàkiri gbogbo ìlú ló máa yé tí ó máa ṣeré ọdẹ fún wọn tí ó máa sùn jálá. Tá a bá ṣe bẹ́ẹ̀ tán tó bá lọ́dún tí ń bọ̀ eégún yẹn ò ní jáde lọ́dún di ọdún tó bá tẹ̀lé. Báyìí ni wọ́n ṣe máa ń ṣe, báyìí la ṣe máa ń ṣe. nígbà wo àwọn bàbá mi tó kọ́ sọ. ìbàjáwọ̀ sọ lọ́rùn ilẹ̀ bí ìfún adírí ìgbà bí bàbá nánu. ọ̀pọ̀ àwọn onílé wa bàbá òkú bíjọ. àjàwọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ òjìǹde ni bàbá mi àrìn bẹ̀rẹ̀ bí ẹ̀yìn ẹ̀gbẹ́ndùn. ẹgbẹ́ ọ̀jàjàwọ̀ ẹgbẹ́ ìlú ọ̀fẹ́ kí jọmíjọmí òkúròrò mọ́mọ́mọ́dà. ọmọ tí ìbájọmí ò lóhùn ẹlẹ́nu. bó lóhùn kọ̀ mọ̀ ń wí bọ́mọ̀ ń wí wọn lábòyẹ bíi ti bàbá. àwọn ń bẹ ní àdìpọ̀. ọmọ abẹ́lé kópa èdèjà ara rẹ̀ sà. àwọn àǹfààní tí tá à ń ṣe lónìí tí máa ń ṣe ni wípé tíbi bá ń bọ̀ yóò bá wa dá padà. bóyá ibi ikú ni o bóyá ibi àrùn ni o bóyá òfò ni o ìjàmbá ni o ó kéré ni o ó tóbi ni o yóò bá ní taari rẹ̀ sẹ́yìn tí àbúrò òfin ní ṣe déédéé wọn. ilé ìní nǹkan tí tá à ń ṣe lónìí àǹfààní tó wà níbẹ̀. gbogbo ayé ẹ máa mi kàn mọ́ o. gbogbo ayé ẹ máa mi kàn mọ́ o. gbogbo ayé ẹ máa mi kàn mọ́ o. bọ́lọ́run bá fẹ́ ìṣẹ̀dá gbalẹ̀ gbòdò gbogbo àwọn alẹ̀ sí tọ́lọ́run yọ́nú sí. ọmọ Yorùbá ẹ máa mi kàn mọ́ o. ìpínlẹ̀ Ondo ẹ máa mi kàn mọ́ o. gbogbo ayé ẹ máa mi kàn mọ́ o. bọ́lọ́run bá fẹ́. Eégún yìí wọ́n jẹ́ eégún bàbá wa Ọlákànmí Ìyàndá, bàbá tó bí bàbá tiwa. ọdọọdún ni a máa ń ṣerú eléyìí tá à ń ṣe ṣùgbọ́n bíbọ Ògún èèyàn lè bọ Ògún níjoojúmọ́ tí tó burú mbẹ̀. ó sì lè jẹ́ ọjọ́ karùn-ún ọjọ́ ọ̀sẹ̀ Ògún tá a máa ń ṣọ̀sẹ̀ fún. so eléyìí tá à ń ṣe ní gbagba gbogbo ọdọọdún là máa ń ṣe ọdún kọ̀ọ̀kan. ọmọ ọba ọlọ́ba bẹ́ẹ̀ ọmọ ayé kẹ́ni bọ́mọ lẹ́nu àgbẹ̀ kó ọ̀rá rẹ̀ létí ọ̀bàdé òsúnlẹ̀ kẹrẹrẹ lórí odó ìjọ ẹ̀ ń bá kú orí odó ni ẹrù bàjẹ́ ọmọ àṣẹ lókè. Ṣé bá ti mọ bàjá jù? bẹ́ẹ̀ mi bá ń gbà tán Àwọn wọ bàjá nì. wọ́n bàjá nù. ọmọ bó ṣiṣẹ́ ó lò ó lọ́wọ́ bó ṣiṣẹ́ ó lò ó lọ́wọ́. wọ́n dìran bàbá tẹ̀ nígbà bàbá tó bí lọ́mọ. ó tó ká sògbìn ara òkú sògbìn ara òkú jẹ́ olóògùn máa pé ọmọ sígi ní ìjọ bàbá rẹ̀ níbẹ̀ lọ́nà kẹsàn-án. ẹ̀sọ̀ òkú máa gbọ́dọ̀ ń kọ́ta ọjà ọmọ bẹ̀bẹ̀ lábẹ́ lábàlá ọmọ ẹ̀sà lọ́gbẹ̀ ọjà ọmọ ànídúlẹ̀ ìjà Olùkẹ́ ìyá ọmọ sígi ní ìjọ àwọn bàbá mi. nígbà lọ́nà ẹ̀kẹsà ọmọkùnrin ìjọ ìjàmbá buhari lẹ́yìn bí àgbọn ike mi ọjọ́ tó yá ẹ̀wọ̀n ní fún ọ̀ya nǹkan ẹ̀mọ́jọ́ sísà kẹwọ́n mú fún ọ̀láwẹ̀ ike ìwádìí ike àmúṣẹ̀ yẹ ọmọ oníkéré ọmọ abílẹ̀ bá ń jó lóòótọ́ níbi kìnìún náà ni ẹ máa ń lọ ọmọ bá lọ sọ lóòótọ́ níbi kìnìún. mo lè mọ bẹ́ẹ̀ olùjọ àwọn táwọn fi mọ̀. alẹ́ bẹ̀rẹ̀ àgbérò àgbèrò Etí tó mọ̀ fi tọ́. òkúta ilẹ̀ ilẹ̀ wọn lówó oyin ta lórí pẹpẹ ọmọ orí mi òjò ọlá mi òjò dákun dákẹ́ nígbà rí mi ò ní jẹ́ ọmọ arégúsire mo ní bó sì yá ọlọ́run wà fún níbù mi. Àmọ́ ń dábàá jọ bàbá rẹ̀ lọ́sẹ̀ rí ìyá ètí ọ̀fà jọ bàbá rẹ̀ ìyá mi rẹ̀ mọ́. Àìmọ́ mọ́ ìjọ bàbá yẹn kò sí bẹ́ẹ̀ ní pẹ̀lú ọ̀rọ̀. ọmọ tí ọmọ lọ mo ṣe bí ìyá òní ìgbàjá o mo ṣe bàbá kò lé ìjọ bàbá òṣòdì bí oníjọ nítọ èmi ò ráyè tó ṣe bí màmá ẹ̀yìn ọlọ́mọ oyin abẹ́gbẹ́rọ̀dọ̀. Báyìí tá a ṣe ń ṣe tá a ti gbọ́njú bá ìṣẹ̀ṣe wa ní àgbọ̀dọ̀ jẹ́ kí ó parẹ́
iṣẹ́ ìṣe wa orò ilé wa ni àgbọ̀dọ̀ jẹ́ kó parẹ́. A sì fi ìdí èyí náà tó lọ oníkálukú náà tí wọ́n bá ní irú nǹkan tí wọ́n máa ń ṣe ní ìdílé wọn kí wọ́n mójútó ká má jẹ́ kó parẹ́, ká má jẹ́ ìṣẹ̀ṣe, ká má jẹ́ kó parun. Báyìí kò sí tákínú wọn ò pààyàn bẹ̀, wọn à sì kankan bẹ̀. Ijó ayọ̀ náà ni a fi ń ṣe. Ẹ rí nígbà tó bá yá ń sìn tí Ògúngbọ̀n ọdẹ yìí tí ó mọ sùdálá, tí ó mọ kí àwọn èèyàn, tí ó mọ fìdálá kí wọn, tí ó mọ kí oríkì ilé wọn, ara wọn mọ wú, inú wọn mọ dùn, orí wọn mọ wú, wọn máa náwó. Ọmọ bíbí onírè onírọ̀kọ́ àti onírè pààrọ̀ sílò ẹ̀mọ́ mi wọ́rọ̀ mo onírọ̀bẹ lọ́wọ́ àrìnkì òkè àmì kan onítìwọ̀yà ẹ̀gbọ́n mi àbúrò mi gbogbo arájọ́ mi kó kan. Ọlọ́lọ́mí gbé gbẹ́rẹ́rẹ́ ní kẹ́ńbà mi ṣe Jàlàbí sọ̀rọ̀ bí ẹ̀kọ́ nígbàdé ọlọ́bà máa ń káre ọlọ́bà máa ń kéré kó lè dọ́gba báwa dọ́gba yóò sì rí ìyẹ̀rọ ọ̀gbìn nílé wa. A máa ń gbé lásè ni ọ̀tọ̀ ní ìdílé tó ṣe lánàá tí wọ́n bẹ̀rẹ̀, ìdílé tiwa ló kàn lónìí, ilé Alùbàtà Adégbòkun àwa ló kàn lónìí, ọ̀tọ̀ ní ìdílé tí ó kàn lọ́la, ọ̀tọ̀ ní ìdílé tí ó kàn lọ́tùnla, ọ̀tọ̀ ti ọjọ́ mẹ́rin, ọ̀tọ̀ ti ọjọ́ márùn-ún, tó bá dijọ́ mẹ́fà lónìí òun láṣẹ àṣekágbá gbogbo rẹ̀, gbogbo ìlú lápapọ̀ láṣẹ àṣekágbá rẹ̀ ní ọjọ́ mẹ́fà lónìí, ọjọ́ mẹ́fà láàrèjì o. I just want to give a brief little history of myself and express the importance of fellow diasporans embracing our Onitsese culture. So, I am of Nigerian and Jamaican descent, and I have been embracing our ancestors' culture and tradition since as long as I can remember. I started taking the tradition very, very serious about 26 years ago, and I can tell you that that is the best thing and the best decision that I've ever made in my life. Gbogbo yín pátá nílé àṣẹ Ọ̀sà Alájé ẹ mọ̀ mọ̀ ṣe ní fọ́ọ̀mù àgbègbè lọ́rùn yóò ti máa gbèjì tó ọ̀kan ni Ọ̀ṣun Ẹ̀wùjì yóò máa gbèjì lọ́rùn Àwúrọ̀ Olú yóò máa gbèjì lọ́rùn Ògúnlákáyé ọ̀sìn mọ́lẹ̀ yóò máa gbèjì lọ́rùn Lákáyé lákàtà fẹ̀jẹ̀ sẹ́gẹ̀ mọ̀jẹ́ àgbòjò lọ kò ní padà lẹ́yìn ẹ̀yìn Ògún ò ní bẹ̀jẹ̀ yín wẹ̀ kò ní fẹ́ràn yín yílẹ̀ nígbà kankan Adéolú lákàtà fẹ̀jẹ̀ wẹ̀ mo kí yín ẹkún ìnáwó ẹ gbádùn ara gbádùn ẹ̀yìn gbogbo yín pátá nílé àṣẹ Ọ̀sà Alájé ẹ ní gbogbo ojú ẹ ní ràrùn ẹsẹ̀ ẹ ní bàbá gbóngbó tẹ́lẹ̀ nínú ìjẹun fẹ́ ìrọ̀lájẹ olùmọ̀rẹ́ òní jẹ́ ẹgbẹ́ tuntun ẹ ní gbẹ́kún jì ilé girigiri òní ìdílé ẹ̀yìn nìkan tó ẹgbẹ́ lọ́wọ́ Olódùmarè Àbẹ̀ní tó búra ló tó yẹ lẹ́kan Dánílọ́lá mogodokoro wọn ní mo yẹ wọ́pọ̀lọ́ lóbi táwọn ẹ̀jẹ̀ ìjẹ̀sọ̀ orídìí ìsáná ilé lọ́mọ yóò wá ti múná rúkọ òkè kéké lásọ bàbá yín lóde ìgbàjọ ẹlẹ́gọ̀dọ̀ tiẹ̀ mi lásọ bàbá yín òde Ìjẹ̀ṣà eléyìí tó bá dá ń bẹ̀ ní ẹ̀rà fún mi wá màró yóò lẹ̀rẹ̀ gbogbo olóye yé tí olóye dùn hàn Ìjẹ̀ṣà tàní ó tí olóye dùn nítẹ̀yìn ọwọ́ nílé ọmọ abẹ́rẹ́ atan bàbá wù Ìjẹ̀ṣà àmọ́ ìsọ́sọ́ sí bẹ̀rẹ̀ ẹ̀dùn bàbá wọ̀ ọmọ ọyún ọwá àmọ́ ìsọ́sọ́ sí pọ̀npọ̀lọ́ tán ìran Ìjẹ̀ṣà ní ṣe tòlótòló ọmọ olóbì wọ́rọ́kọ́ apá mi ọ̀tún ìjọba ń bá wọn fapá já kọ́
ọmọ olóbì wọ́rọ́kọ́ apá mi ò bẹ́ẹ̀ lọ́jà àgbàgbé fi tolúmọ̀rọ̀ rọ̀ làpẹ́ ètí sófin kò gbọ́dọ̀ sopa ètí sopa kò gbọ́dọ̀ sófin. I want to speak directly to those who are contemplating, those who are uncertain about embracing Ifa. I would say that if you're looking for yourself, if you're looking for hope, if you're looking for where to reconnect, it's always at the root, and Isheshe is it. Don't be afraid to come back home. Even if you're visiting, don't be afraid to come and partake in festivals, in our celebrations and things like that. So today we're at the Ogunlo Festival, which is an Ogun festival, an annual festival. And so far, I've been enjoying myself. I am honored to be here, and I look forward to the rest of the day and the festivities. Ẹgbẹ́ àdàjàwó ẹgbẹ́ ẹ̀mí ọ̀fẹ́ kí jọmíjọmí òkúròrò mọ̀mọ̀mọ̀dà ọmọdé àbájọmí ò lóhùn ní lẹ́nu bọ́lá mi kọ́ mọ̀ wí bá mọ̀ wí wọn láwọn yẹ bí ti bàbá òkè ọ̀ní àgbẹ̀ ẹ̀sùn ìyàwó afásẹ́sì ìfásẹ́sì. Ọmọ Àdìgún olódòdó bàbá ọlọ́sùn ìlú Òṣogbo Àdìgún ìlú Èbù Àdìgún olódòdó ẹ̀kú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ìfàsẹ́sì ìfẹ́ ọlọ́sùn àbúrò òsì olóyè àrẹwò obìnrin àwẹ̀dẹ̀kọ́ tó wẹ̀ mọ́. Ìṣẹ̀ṣe wa ohun abínibí wa ni tẹ́nítẹ́ní ìkísà ní tàtà kí a mójútó títí wa àdúrà wọ́gbà ó ṣe ògùn àrò ọmọ rẹ̀ kó kú ọmọ ènìyàn ó yé o ògùn yè ló yé o.
Obìnrin. láyẹ̀wò ẹ má bá ọkàn wò yín ni wọn ò rí náà rí yín rí náà. wọ́n kàn wò láyẹ̀wò ò rí náà rí yín. ẹ̀sẹ̀ gbàgbọ́. Ọmọ méjì àṣà àtà ìrẹ́ ńlá ẹdún jẹbi ìrẹ́ ọmọ ògbó ọmọ ìbílẹ̀ ń bá ń jọ níbi ìrìn ni ẹ bá ń lọ ó ìgbésò kárọ̀ tọ̀tọ̀ níbi ìrìn ni ẹ bá ń lọ Ogun. Thank you.